Ẹni ńlá ni Olúwa tí a yìn púpọ̀ ní ìlú Ọlọ́run wa ní òkè ìwà mímọ́ rẹ̀, dídára nípò ìtẹ̀dó ayọ̀ gbogbo ayé ní òkè Sónì nílẹ̀ ìhà àríwá. Àmọ́ Ọlọ́run ní ààbò ní ààfin rẹ̀ ṣáàwó àwọn bá rí wọ́n jùmọ̀ kọjá lọ yayọ̀ wọn lẹ́nu, ẹ̀rù bá wọn níbẹ̀ bí ìrora bí obìnrin tí ń rọbí. Wọ́n fi ẹ̀fúùfù ìlà oòrùn fọ́ ọkọ̀ Tásísì. Ẹ̀jẹ̀ ń dúró ń bẹ̀ yẹn ná ká má. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ́ba, tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Tìrẹ ní ọlá o, tìrẹ ní agbára, tìrẹ ní gbogbo ipá, ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ, nítorí pé ìwọ wà ní ọ̀run, ìwọ ń ṣe ohun tó wù ọ́, nínú ohun tó wù ọ́ náà ló tún ṣe sí rere láyé wa lónìí. Ta tún fi wá sórí àkọ́tún ètò yìí. Ti Ọlọ́run ní ọlá, tìrẹ ní ògo, tìrẹ ní gbogbo agbára. Ọkàn wa, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, iṣan ara wa, ó dá gbogbo ògo padà sọ́dọ̀ ọba tó lògo. Àwa ń sọ wípé ògo. Àdúpẹ́ fún Ọlọ́run Olódùmarè. Èyí náà ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí, níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Èyí náà ti mọ̀ pé lọ́jọ́ Friday báyìí tó bá ti dago mẹ́ta báyìí Ohun Àwọn Kerubu ó gorí afẹ́fẹ́ lórí ìkànnì Sweet 107.1 FM, níbi tí Ọlọ́run tí ó tún máa lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Adúpẹ́ o fún àánú tàrí gbà, sì ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá tẹ̀ ń tọ́ bọ ìṣúra yín, àti ẹ̀yin ìjọ Ọlọ́run alààyè tẹ̀ ń tọ́ bọ ìṣúra yín pé kétò yìí kó máa tẹ̀síwájú. Mo gbàdúrà lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo, ojúrere rẹ̀, ìbùkún rẹ̀, ìdáǹdè rẹ̀, ọlá rẹ̀, ògo rẹ̀, àtìlẹ́yìn rẹ̀, ìṣẹ́gun rẹ̀, ààbò rẹ̀ yóò túbọ̀ máa dájú lórí ayé wa. Ẹnikẹ́ni ò ní mórí ṣẹ́kù nínú ilé wa lórúkọ ti Jésù Kristi. Apá abo la fẹ́ yà sí lónìí. Ìjọ Kristi, tó bá ní ìjọ kan ìjọ Kristi ni, tó ní ìjọ kan ìjọ Kristi ni, kí ló túmọ̀ sí gan? Kí ló túmọ̀ sí? The Church of God tá a máa ń sọ yẹn, kí ló túmọ̀ sí? Ibi tá a fẹ́ lọ lórí ètò tòní nìyẹn. Ajínrere Michael, ṣùgbọ́n kí n tó ká tó kọ́ lọ agbami ètò àkọ́kọ́ dọ́dọ̀ wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo. Àwọn ni Ọlọ́run yóò kọ́kọ́ lò láti ṣí wa létí ẹ̀mí láàrin ìṣẹ́jú díẹ̀. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà olùwàṣẹ. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé bíi ìsádi wa, Ọlọ́run ọ̀rọ̀, jẹ́rìí ara rẹ̀, bá wa sọ̀rọ̀, mí sí ọ̀rọ̀ náà ní orúkọ Jésù Olúwa wa, àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a mú tọ̀ wá lónìí, ó ní a pè àkọlé rẹ̀ ní gbígbọ́ ọ̀rọ̀ sí àṣẹ Ọlọ́run. Tí a bá wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run dáradára nínú ìwé Sámúẹ́lì ní orí 15, tí a bá wò ó lọ sísàlẹ̀ ní ẹsẹ̀ 18 dé ẹsẹ̀ 21, Sámúẹ́lì sì wí fún pé èyí tí wọ́n mú ní Amálẹ́kì wá nì, tí àwọn ènìyàn dá sí nínú àwọn àgùntàn tòun ti màálù tí ó dára jùlọ láti fi rúbọ sí Olúwa Ọlọ́run rẹ̀, a sì pa èyí tí ó kù run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a mọ ibi yìí dáradára, a rí wípé ohun tí ó kù díẹ̀ káàtó òun ni tó ṣe níwájú Ọlọ́run. Ọlọ́run pàṣẹ fún un pé tó bá lọ sí ìlú Amálẹ́kì, gbogbo ohun tó bá níbẹ̀ ni kó parun. Ṣùgbọ́n ó ṣe aláìgbọràn sí àṣẹ Ọlọ́run. Gbogbo àwa tí Ọlọ́run ń lò tàbí tá a jẹ́ ọmọ Ọlọ́run tí à ń ro tó jẹ́ pé èrò ara wa ni à ń tẹ̀lé, ìmọ̀ ara wa là ń tẹ̀lé, tá à ń fi àṣẹ Ọlọ́run sílẹ̀, ọgbọ́n orí ẹ kò tó,
àfi kí ọlọ́run kó bẹ́ẹ̀ dá sí ìrìn àjò ẹ. ẹ̀ṣẹ̀ ni kéèyàn má gbọ́ràn sí àṣẹ ọlọ́run. kéèyàn bá ti ń tàpá sí àṣẹ ọlọ́run àárí wípé ọ̀nà búburú ló ń rìn. a lè pè é ní ẹni tí kò mọ ọlọ́run tàbí tó wà ní tó jẹ́ ọmọ èṣù. téèyàn bá jẹ́ ọmọ ọlọ́run á gbọ́ràn sí àṣẹ ọlọ́run. ohun tí ọlọ́run bá fẹ́ òun ni ó máa ṣe. gbogbo ibi tí ènìyàn bá ti ń ṣe ìfẹ́ ara rẹ̀ tó fi ìfẹ́ ọlọ́run sílẹ̀ a rí i pé nǹkan kì í gún régé. ìwọ náà tó ń gbọ́ mi lónìí níbikíbi tó bá wà, bóyá o wà lójú títì ni o gbọ́ mi nínú mọ́tò tàbí o wà nílé tàbí ibikíbi, àṣẹ ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé. òun máa ń pa àṣẹ àwọn ènìyàn mọ́ ju ti ọlọ́run lọ. ń téèyàn bá ní kó ṣe ó tẹ́ ọlọ́run kó ṣe ju kó ṣe àṣẹ ọlọ́run lọ. ń téèyàn bá gbà ẹ́ nímọ̀ràn, ẹlòmíì ò tẹ̀ lè dá ronú, ó dìgbà tí àwọn èèyàn bá sọ fún pé báyìí ni kó ṣe. ẹlòmíì ò lè dá ṣe nǹkan kan àfi táwọn èèyàn bá sọ fún pé kó ṣe. ẹlòmíì ọ̀rẹ́ kò rí kò sùn lóní, ọ̀rẹ́ ẹ̀ ló máa sọ fún mi pé fún ìyàwó ẹ lówó oúnjẹ, fún àwọn ọmọ ẹ lówó, lọ gbalé fún wọn. òun ò ní ẹ̀mí tí ó máa lè fi sọ pé òun lè dá ṣe, kò lè dá ṣe nǹkan kan àfi táwọn èèyàn bá sọ fún un. ó máa fi ohun ọlọ́run sílẹ̀ nítorí pé ohun ọlọ́run yẹn, nítorí pé kò gbàgbọ́, ó máa nira fún un láti sọ pé kó lè ṣe. gbogbo àwa tá à ń gbọ́ mi, ẹ jẹ́ kí a pa àṣẹ ọlọ́run mọ́. tá a bá lọ sínú ìwé Acts of Apostles chapter 16, a rí àwọn ọmọ lẹ́yìn Kristi nígbà tí àwọn èèyàn dá wọn lẹ́kun láti lè má ṣe ìfẹ́ ọlọ́run. a rí wípé níṣe ni àwọn dìídì sọ fún wọn níbẹ̀ wípé àwọn ò lè ṣe, káwọn má sọ tó bá tọ́ lójú ọlọ́run pé káwọn pa ẹnu àwọn mọ́. gbogbo àwa tí a jẹ́ ọmọ ọlọ́run lónìí, ẹ jẹ́ kí àwa náà kárò wò tọ́lọ́run ló dára ká tẹ̀lé ju ká máa tẹ̀lé ti ènìyàn. olúwa ọlọ́run olódùmarè yóò wà pẹ̀lú wa o. àánú ọlọ́run á fọhùn fún yín, olúwa á dẹ̀ gbé yín ró, á sọ yín dàṣẹ́gun ní orúkọ Jésù olúwa wa, àmín. orúkọ tèmi ni wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo láti ìjọ the Eternal Sacred Order of Cherubim and Seraphim ògo ẹ̀rí tó ní tẹ̀síwájú ní Abiola Way. á dára fún wa. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo sọ̀rọ̀, ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0803 353 3002 0803 353 3002. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ lórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. ohun wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo, ohun ọlẹ́gbọ́n tán yẹn ní abala ọ̀rọ̀ yìí fún ètò tòní. àgbàdúrà orí òsùn tọ̀rọ̀ náà ti jáde, kò ní gbẹ, ọfà ikú ọfà ìsàn kò ní ba ẹni tó sọ àtàwọn tá à ń gbọ́ lórúkọ ti Jésù Kristi. bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa. àwọn ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ ní o Efata City tó wà ní Ìta Òṣìn ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. olùṣọ́ àgùntàn ni wọ́n, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n, aṣíwájú nínú ìjọsìn ni wọ́n bá kan náà. mo ń sọ nípa bàbá wa nínú Olúwa Pastor Isaac Oyindamola Ademola, àwọn ni à ń sọ̀rọ̀ nípa. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ bá gbóhùn yẹn sókè, ẹ bá káwọn èèyàn lé. lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí mo rí gbà láti wà ní ààyè yìí láyọ̀ àti àlàáfíà. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ètò Ohun Àwọn Kerubu tí wọ́n tún fún mi ní ààyè láti wà ń bí. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi nínú Olúwa Special Apostle Dr. Prophet Ọláìdé ọmọ Òkúnlẹ̀yẹ tí mo fi ministry wọn wá sórí ètò. dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò náà. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. gbogbo àwọn ènìyàn wa nílé tó ń wò wá tó ń gbọ́ wa ní Sweet FM lórí Ohun Àwọn rédíò Ohun Àwọn Kerubu, àkí gbogbo yín o. ayọ̀ ló ọ̀rọ̀ yín máa já sí. gbogbo ibi tí ẹ ti ń nílò ìrànlọ́wọ́ Ọlọ́run a máa bá yín. etí tẹ wá fi ń gbọ́ wa, ojú tẹ fi ń wò wá kò ní fọ́. orúkọ Jésù Kristi Olúwa wa. àmín. bàbá wa ẹ jẹ́ ká wo ìjọ Kristi. tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọ Kristi, kí ló túmọ̀ sí gan-an? ìjọ Kristi fúnra rẹ̀ ti sọ nígbà tó wà láyé. ó sọ nínú ìwé ìyìnrere Matthew 16 verse 18.
ó ní Pétérù orí àpáta yìí èmi ò kọ́ ìjọ mi lé ó ní agbára ẹ̀mí òkùnkùn èṣù kan kò lè lágbára lórí rẹ̀ so ìjọ Kristi òun ni ìjọ tí Kristi fúnra rẹ̀ já lákòóso òun ni ìjọ Kristi zẹ̀ tó fọwọ́ rẹ̀ gbé sílẹ̀ nígbà tó wà tá bá wá sọ̀rọ̀ ìjọ kì í ṣe building kì í ṣe ilé kò ń ṣe building. kì í ṣe building àwa èèyàn tá wà nínú ẹ̀ ní ìjọ so àwọn èèyàn tá wà nínú ẹ̀ tó ń ṣe ìfẹ́ Kristi tó jẹ́ pé ohun Kristi nìkan ló ń gbọ́ tó jẹ́ pé Kristi ló fi ń ṣe alákòóso ló fi ń ṣe olùdarí wọn tí wọn tẹ̀ sínú ara wọn ìjọ Kristi ni wọn tá bá lọ wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì 11:26 c ó sọ níbẹ̀ ó ní Áńtíókù gangan làkọ́kọ́ tàti kọ́kọ́ pé àwọn ọmọ lẹ́yìn ní Kristẹni àwọn kan lórí wọn àwọn kan lọ́pẹ́ àwọn ní Kristẹni sà èèyàn kan ló wù wọn pé ṣé láwọn tó dúró síbẹ̀ yìí wọ́n ṣe ń múra bọ́ ṣe ń sọ̀rọ̀ bọ́ ṣe ń wò gẹ́gẹ́ bí ọkùnrin tó ti kú yẹn ìgbé ayé wọn ìgbé ayé rẹ̀ ìgbé ayé ọkùnrin tó lọ yẹn bó ṣe ń ṣe gangan bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe lọ́dẹ Kristẹni so òun àwọn gangan ní ìjọ Kristẹni. tá a lè mọ̀ gẹ́gẹ́ bí ìjọ Kristi ẹ jẹ́ ká wá wò àwọn iṣẹ́ pàtàkì wo gan ni Ọlọ́run gbélé ìjọ lọ́wọ́ àwọn iṣẹ́ pàtàkì wo ni Ọlọ́run gbélé ìjọ lọ́wọ́. ẹ ṣe gan olóòtú iṣẹ́ pàtàkì tí Kristi gbélé ìjọ lọ́wọ́ mẹ́ta ni. ẹ ṣe ká wò. ohun àkọ́kọ́ Kristi a máa gbàdúrà tá bá lọ wo ìwé Luke 5:16 Bíbélì sọ pé ó sì yẹ̀bá lọ síbi dídákẹ́ ó lọ gbàdúrà iṣẹ́ pàtàkì àkọ́kọ́ tí Kristi gbélé jọ ẹ̀ lọ́wọ́ ni àdúrà ni iṣẹ́ àkọ́kọ́ nìyẹn ó tiẹ̀ sọ ń bì kan ó ní ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ ń bì kan pé Bíbélì Jésù gbàdúrà títí tí òógùn ara ẹ̀ dàbí ìsun ẹ̀jẹ̀ number 1 nìyẹn ẹlẹ́ẹ̀kejì ohun pàtàkì tí Kristi gbé fún jọ òun ni ó ń mú àwọn ènìyàn lára dá ẹ máa gbọ́ tán ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní Kristi Jésù ó ń lọ sí ìletò ó ń ṣe múmúradá fún àwọn olókùnrùn àwọn aláìsàn ìjọ Kristi ó ṣe pàtàkì kó máa gún àwọn ènìyàn lára dá nínú ara ni àbí nínú ẹ̀mí ojúṣe ìjọ Kristi nìyẹn torí ohun tí Jésù gbé sí kalẹ̀ nìyẹn ó jẹ́ ìkejì ìkẹta tó dàbí rẹ̀ Kristi sọ nínú ìwé Matthew 10:1 ó sọ̀rọ̀ kan bẹ̀ ó ní ó sì pe àwọn ọmọ ẹ̀yìn 12 ó rán wọn jáde ó fi agbára fún wọn láti lé ẹ̀mí èṣù jáde àti láti ṣe dídára àwọn aláìsàn so ohun tó ṣe pàtàkì ni pé nínú ìjọ Kristi ohun pàtàkì tí Kristi gbélé ni pé ẹ rán àwọn ènìyàn jáde àwọn ikọ̀ yín tó ti jẹ́ ikọ̀ fún Kristi tó ti ṣe tán tó ti gba Kristi ní Olúwa àti Olùgbàlà tó be it a full time or part time kó jáde ìrìn àjò ẹ ló gbé mi wá síbí lẹ́nìí yẹn ìyìn rere ẹ ló gbé mi wá bí so ohun mẹ́ta yẹn ní gbòógì pàtàkì tí Kristi gbélé ìjọ rẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká wá wò báyìí bàbá wa nínú àwọn ọ̀nà àbáyọ àwọn ọ̀nà wo ìjọ Kristi ní ìgbà àtijọ́ tó fi yàtọ̀ sí ìjọ Kristi ní ayé òde òní ẹ jẹ́ ká wò bàbá wa. ìrìn àjò yẹn máa pín sí ìrìn àjò mẹ́ta. ó yá ẹ ṣe ká wò bí bá ṣe ń pín sí kẹ́ ẹ máa ṣàlàyé. ìrìn àjò àkọ́kọ́ ìjọ Kristi ní ìgbà àtijọ́ wọ́n ń gbé ìgbé ayé ìwà mímọ́ ìgbé ayé mímọ́ ìgbé ayé mímọ́ ìgbé ayé ìwà mímọ́ ìgbé ayé ìwà mímọ́ àṣà àti ìṣe wọn mímọ́ ni tá bá lọ wo ìwé 1 Corinthians 6:19 ó ní ǹjẹ́ yìí kò mọ̀ pé àgọ́ ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ ìjọ Kristi gbani àwọn gbogbo yẹn lọ́kọ́máyà fáwọn kò gbọdọ̀ ṣe ohun ìríra sí àgọ́ ara wọn torí ibi tí Ọlọ́run ń gbé ní àgọ́ ara wọn that is number 1. ẹlẹ́ẹ̀kejì tí ìjọ Kristi gbani fi dájú ti sìn yín lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ òun ni pé wọ́n kì í ṣe pàṣípààrọ̀ wọ́n kì í ran Ọlọ́run lọ́wọ́ unnecessarily Kristi sọ ọ̀rọ̀ Ọlọ́run ni ó níbi tí ẹni méjì tàbí ní mẹ́ta
wọn kì í ṣe pàṣípààrọ̀ tẹ́ bá lọ́wọ́ 2 Corinthians 6 verse 16 ó ní kí ni tẹ́ḿpìlì Ọlọ́run ní ṣe pẹ̀lú òrìṣà ìbò òrìṣà. So àwọn ìjọ Kristi nígbà ni àwọn kì í ṣe pàṣípààrọ̀ ọmọ pé Kristi ló níjọ rẹ̀ agbẹjọ rẹ̀ débi tó ń gbé lọ. Ohun kẹta tí ìjọ Kristi nígbà ni tí wọ́n fi pegedé ju ti sìn lọ kí wọ́n ràn wá lọ́wọ́ òun ni pé wọ́n tẹ̀ sí òfin Kristi. Títẹ̀lé àṣẹ Kristi. Thank you sir. Títẹ̀lé àṣẹ Kristi. Kí ni òfin kí ni àṣẹ Kristi? Kristi gan fúnra rẹ̀ sọ ó ní mi ò wá láti wá pa òfin rẹ̀ bí kò ṣe pé láti wá múṣẹ. Ó ní fẹ́ Ọlọ́run rẹ fẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ. Ìfẹ́ ni Galatians 6 verse 2 ó sọ̀rọ̀ kan ó ní ẹ máa bára yín ru ẹrù ara yín. Àwọn ọjọ́ ọ̀sìn yóò kí n rí bẹ́ẹ̀. A kì í ru ẹrù ọmọlàkejì ẹrù ara wa oníkálukú ní tiẹ̀ ni. nígbà yẹn wọ́n bára wọn ru ẹrù. Láwọn ọ̀nà wo. Ẹni tó bá rẹ̀ tán di pé ó ti ń gbìyànjú tẹ́lẹ̀ tó wá di pé ó ti fẹ́ máa rẹ̀ wọ́n fi àdúrà wọ́n fi ràn ọ́ lọ́wọ́. Even nígbà yẹn wọ́n ń kàn dé mara wọn gan. Tó ní Bíbélì sọ pé ẹni tó rò pé òun dúró kó kíyè sára. Kó má bàa ṣubú wọn kì í kàn dé mara wọn bẹ́ẹ̀. Sátánì ìburú kò sẹ́ni tí ó dánwò. Ó lọ bá Kristi ó ní tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni wọ́n lóòótọ́ sọ gbogbo kìíní ìdí oúnjẹ. Wọn kì í kàn dé mara wọn gbà yẹn. Kò sí ẹni tí ò lè ṣubú wọn nígbà yẹn wọ́n gbéra wọn wọ́n gbàdúrà fúnra wọn. So ohun mẹ́ta yẹn ọ̀nà mẹ́ta yẹn ní ìjọ Kristi àtijọ́ fi bẹ́tà. Ìjọ sísìn ọ̀rọ̀ rí o. Ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídùúró nílùú Abẹ́òkúta. À ń padà bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wá sí ti gbọ̀yìn. Ẹ ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa. Ìkéde pàtàkì yìí the Sacred Cherubim and Seraphim Church Ebenezer Model Parish aka Temple of Miracle ń pè gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful open air crusade ayọ̀ ńlá great joy ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ Friday Saturday àti Sunday òpin ọ̀sẹ̀ yìí ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Friday 13th till Sunday 15th of March 2026 5 p.m. daily Oak Scofield Field opposite Ashero Motor Park Ashero Abẹ́òkúta Ogun State ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí yóò ti wáyé Pastor Àbáyọ̀mí Olúga Pastor Gbénró Adéoyè Lady Evangelist Olúwatósìn Mọ́sàkú Prophet Olúgbénga Adéyẹmí Right Reverend Jeremiah Túnjí Òkunlọ́lá Bàbá Ire Òwúrọ̀ ni wọn yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà níbẹ̀ Dominion Chapel Minstrels Lady Evangelist Anna Adégòkè Lady Evangelist Olúyẹmí Ọmọbaláàfin Host Choir Ebenezer Model Voices ni wọn yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí níbẹ̀ pẹ̀lú Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀mú Minister in charge ní olùgbàlejò wá bá Ọlọ́run pàdé ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹ̀ dájú Jésù lolúwa. Pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀nío Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìnṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church Ayọ̀nío Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito 8 House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge fún àdúrà àti ìdániníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀nío. Ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe ká. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti ilé iṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídùúró nílùú Abẹ́òkúta.
ìjọ Kristi ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè láti agbo mímọ́ Cherubim and Seraphim Movement Church Ayọ̀níò Efata City tó wà ní ìta Ọ̀ṣìn ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí. Pastor Isaac Oyindamola Ademola àwọn ni àlejò wa. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kọ́sà. Ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá bàbá wa gẹ́gẹ́ bá ti ń sọ lọ lẹ́ẹ̀kan. Kí ni ọ̀nà àbáyọ fún ìjọ Kristi láti padà sí ojú ọ̀nà Kristi ní nǹkan tí ayé ń sọ lẹ́yìn? Ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ìjọ ayé ìgbà kan ayé ìgbà yẹn ìjọ Kristi ayé ìgbà yẹn ó yàtọ̀ sí ìsìn. Kí ni ọ̀nà àbáyọ fún ìjọ Kristi òde òní láti padà sí ojú ọ̀nà ìgbàanì gẹ́gẹ́ bí Kristi ti fi sílẹ̀? Ẹ ṣe olóòtú. Ọ̀nà àbáyọ sí fún ìjọ Kristi láti padà láti dípò rẹ̀ mú padà kì í ṣe ohun tó nira. Ohun àkọ́kọ́ ni mo ní ìrònúpìwàdà. Ìrònúpìwàdà. Repentance. Ìjọ téèyàn bá ti mọ̀ pé ohun tóun ṣe kò dáa kó ronúpìwàdà kó nù ẹ̀. Kó ronúpìwàdà kó mẹ́ kó dẹ̀ má lọ díẹ̀ mọ̀. That is number one. Ìrònúpìwàdà. Ẹlẹ́ẹ̀kejì bí rẹ̀ ni gbígba àdúrà. Ìjọ Kristi ò gbàdúrà mọ́. Wọ́n gbàdúrà mọ́. Kí ló ń fa àkókò wá ṣe? Wọ́n dẹ̀ ti mix ẹ pẹ̀lú hip hop life. A gbọ́dọ̀ kún fún àdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó ní àdúrà ní ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run ẹ̀zálì. Àdúrà tó bá padà sí orísun Kristi gan gbàdúrà ni. Táwa náà tí ìjọ yìí náà bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà padà Sátánì àárí wọn á sá. Ohun ibi kan ò ní wá sọ́kàn. That is number 2. Ẹlẹ́ẹ̀kẹta bí rẹ̀ fellowship. Fellowship ni pé kí a má ṣe ẹlẹ́yàmẹ̀yà ká múra wa. Kó má ṣe ẹlẹ́yàmẹ̀yà. Kó má ṣe ẹlẹ́yàmẹ̀yà. Kó má ṣe tèmi lọ́tọ̀ wọ́n náà ṣe tẹ̀ lọ́tọ̀. Kó má sí èmi ni ti Paul èmi ni ti Apollo. Kó má sí èmi ni mo mọ̀ jù èmi ni mo gbọ́n jù èmi ni mo ríran jù èmi mo lè sọ̀rọ̀ jù. No. Ọ̀dọ̀ wa ni Ọlọ́run wà jù. Ibi gbogbo ni ó wà. Ká wá kóra wa jọ pọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ sọ̀rọ̀ kan nínú ìwé Genesis. Ó ní Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ̀yin áńgẹ́lì o ṣe rí tí àwọn èèyàn tí mò ń wò yìí tí mò ń bá ṣe ọ̀kan àwọn kò lè rí nǹkan gbà lọ́wọ́ wọn. So that is fellowship. Nígbà tí mò ń bọ̀ ń sìn mi ò dá wá mo mú èèyàn kan dáadé. No kí wọ́n ṣe èèyàn kan lásán o mo senior mother in Israel Fúnkẹ́ Ayédùn àjọ ń gbọ́ wọn Mósè kì nínú ìjọ ni wòlíì ni wọ́n nípa ìpè wọn mi ò dárìn nínú ìjọ pàápàá wọ́n máa ń wò pé ṣé wọn kì í jà ni nítorí tó bá ṣe báyìí ó ti yé mi tí bá ṣe báyìí ó ti yé wọn nítorí máa wà ní ìṣọ̀kan kó má sí pé ìjọ kan kìnnì kan that is number 3 èyí tó tún dàbí rẹ̀ mo ní witnessing jẹ́rìí ọmọ ẹ̀yìn tábà lọ wòwe Matthew 28 verse 19 ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní ẹ lọ sí ayé ẹ lọ kó gbogbo ayé jọ fún ọmọ ẹ̀yìn ṣé mọ̀ tí wọ́n bá ti gbé gbogbo àléébù wọn tó ti gbé lẹ̀ tó ti gbé wọlé tí mò ń sọ ìtọ́ mú un lò wọ́n lè lọ tún gbogbo àwọn àgùntàn tó ti sọnù tó ti fi ohun ríra sọnù ẹlòmíì tẹ́ bá ní kó dẹ́ bá dárúkọ church ó máa sá lọ nítorí ohun tójú ẹ̀ ti rí ni bọ̀ tí wọ́n bá lè ronúpìwàdà tí wọ́n lọ tó wọ́n ní ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ọmọ onígò ọmọ elépo tó bá tún ìgò ẹ̀ fọ̀ so tó bá tún go wọn fọ̀ ní pápá tún padà sínú ayé táwọn ènìyàn bá rí wọn ọmọ èèyàn á pọ̀ fún Kristi. ọmọ èèyàn á pọ̀ fún Kristi. Mo máa ń sọ̀rọ̀ kan màá ní whenever I hold mic like this mo fẹ́ jẹ́ kí èrò heaven kó pọ̀ kí èrò hell kó kéré. Òun ni mo ṣe máa sọ òtítọ́ ọ̀rọ̀. So táwọn èèyàn bá dẹ̀ ti mọ̀ òtítọ́ wọn ò ní kó ẹ̀ṣà àti ojú papọ̀ mọ́. Ọ̀nà àbáyọ ni èyí tó tún wá ṣe tó wá parí ẹ̀ ní ìjọ assembly. Ẹ jẹ́ ká máa kóra wa jọ ẹ jẹ́ ká máa ní iṣẹ́ ìsìn tó ní ìmísí Ọlọ́run nínú. Sátánì á sá ohun burúkú á lọ Kristi á gún wà. ọ̀dà Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́ 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tí
a ní àǹfààní láti pèsè bẹ́tò yìí ṣe ń lọ lọ́wọ́ ẹ jẹ́ máa mú quiz corner tèmi wá o quiz corner tèmi nìyí fáwọn tó bá ti gbà owó tá a máa fi break 2,000 naira òun ló wà fẹ́ni tó bá ti gbà 2,000 naira fẹ́ni tó bá ti gbà kò bá jẹ́ kristẹni kò bá jẹ́ mùsùlùmí tó bá ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ohun tí àwọn bàbá wa sọ pé ohun mẹ́ta jẹ́ ìwà àti ṣe ìjọ ìgbàanì ohun mẹ́ta ó jẹ́ ìwà àti ṣe ìjọ ìgbàanì ohun mẹ́ta ó jẹ́ ìwà àti ṣe ìjọ ìgbàanì kí ni àwọn nǹkan mẹ́ta náà kí ni àwọn nǹkan mẹ́ta náà ẹni tó bá ti gbà 2,000 naira ni 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. bàbá wa nínú olúwa pastor Isaac Oyindamola Ademola láti ìjọ CNS Movement Church ayọ̀ni o Efata City tó wà ní ìta òsì ní Abẹ́òkúta àwọn ní àlejò wa tí wọ́n wà níbí pẹ̀lú wa tí a jọ ń sọ̀rọ̀. bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá àkókò lẹ́ǹtì ní àwa yìí kí ni àwọn nǹkan pàtàkì tí àwa kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ronú lé lórí àti ní àkókò yìí àti kí ni ọ̀nà àbáyọ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo kìrìsìtẹ́nì bí ní àkókò ìrònúpìwàdà lẹ́ǹtì yìí. ẹ ṣe gan lótú gẹ́gẹ́ bí ìbéèrè yẹn bá ṣe wá mo ṣe máa dáhùn kì í ṣe pé ohun tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbí àmọ̀ràn mi ìfẹ́ jẹ́ kó jẹ́ pé lórí lẹ́ǹtì ìgbà àkókò lẹ́ǹtì nìkan kó jẹ́ ìṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kó má jẹ́ pé ìgbà lẹ́ǹtì nìkan ohun àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ wa nínú Ọlọ́run ká máa renew ẹ̀ ká máa ru sókè kó má jẹ́ àsìkò lẹ́ǹtì nìkan torí tó bá jẹ́ àsìkò lẹ́ǹtì nìkan Sátánì náà lọ dúró àníṣe wọn máa parí lẹ́ǹtì bọ̀ tó bá jẹ́ pé bó a ti ṣe ní attribute àṣà àti ṣe wa ká jẹ́ kí ìgbàgbọ́ wa nínú Ọlọ́run kó máa renew all the time. ẹlẹ́ẹ̀kejì mo ń tẹnu mọ́ àdúrà gbígbà ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ a ò lè máa gbààwẹ̀ mo máa ń sọ bóyá ìsọjú 2 weeks ago in church tó bá ń gbààwẹ̀ tó gbàdúrà spiritual diet ni spiritual diet ni hunger strike o gbọ́dọ̀ máa gbàdúrà torí àkókò yìí àkókò tí ìrẹ̀lẹ̀ ọkàn àkókò tó lè bá Ọlọ́run ẹ sọ̀rọ̀ tó máa gbọ́ ni òun ni ìkejì ìkẹta ká wá nǹkan ṣe nínú ilé Olúwa. ká wá nǹkan ṣe nínú Olúwa bẹ́ẹ̀ ni. ká wá nǹkan ṣe nínú ilé Olúwa àbí níbi ìyìn rere Ọlọ́run. ọba kan ò mọ̀ pé ó máa ràn òun lọ́wọ́ òun máa fi jórí ọ̀fẹ́ 15 years. dígbà tí wòlíì lọ́ba Èsìkáyà lọ́ba ń jẹ́ tí wòlíì lọ́ba kó palẹ̀ mọ́lé rẹ̀ o ó máa kú o kò sọ fún wòlíì pé bá mi bẹ́ẹ̀ bíbélì ni ó sì kojú sí ògiri ó ní wo iṣẹ́ ọwọ́ mi tí ọba yẹn ò bá ní iṣẹ́ ọwọ́ tó ṣe fún Ọlọ́run kò ní lè challenge Ọlọ́run o so ojúṣe wa iṣẹ́ Olúwa nínú ilé Ọlọ́run kì í ṣe fún pastor nìkan kì í ṣe fún prophet nìkan kì í ṣe fún evangelist kì í ṣe fún àwọn ní ìpè nìkan ohun tó lè máa fi pe Ọlọ́run ẹ pé wo bí mo ṣe ń ṣe kó máa fi pe Ọlọ́run níjà ó gbọ́dọ̀ máa ṣe lákòókò yìí àti gbogbo àkókò èyí tó tún dàbí rẹ̀ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run. kíka ọ̀rọ̀ Ọlọ́run. tó bá ní níná nínú kì í ṣe iná electric kì í ṣe iná gas kì í ṣe. ọ̀rọ̀ Ọlọ́run níná òun ló máa tọ ipa rẹ̀ sí fìtílà sí ọ̀nà òdodo tó o bá kà tó o lè mọ̀ kò lè ṣiṣẹ́ fún ẹ èyí tó wà parí ẹ̀ òun lè máa rí pé àwa Kérúbù and Séráfù gbogbo àgbáyé ìrọ̀lẹ́ à ń ṣiṣẹ́ ẹ̀sìn láti ìjọ ká máa pe ara wa ṣàkíyèsí ká máa assemble ara wa fún servicing wọ́n lè máa rántí pé àkókò tá a wà yìí àkókò rẹ̀. ó dà Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. ẹ jẹ́ ká dókè lọ́hùn ká tún mú iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan àti ti gbọ̀yìn ẹ ṣe púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. mo wá ṣe wá ilẹ̀ fọ́rùn ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun ká lè ṣìn ọ́ lókè o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí the Sacred Cherubim and Seraphim Church
Ebenezer Model Parish aka Temple of Miracle ń pè gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful open air crusade ayọ̀ ńlá great joy ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ Friday Saturday àti Sunday òpin ọ̀sẹ̀ yìí ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Friday 13th till Sunday 15th of March 2026 5 p.m. daily Oak Scofield Field opposite Ashero Motor Park Ashero Abẹ́òkúta Ogun State ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí yóò ti wáyé Pastor Àbáyọ̀mí Olúga Pastor Gbénró Adéoyè Lady Evangelist Olúwatósìn Mọ́sàkú Prophet Olúgbénga Adéyẹmí Right Reverend Jeremiah Túnjí Òkunlọ́lá Bàbá Ire Òwúrọ̀ ni wọn yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà níbẹ̀ Dominion Chapel Minstrels Lady Evangelist Anna Adégòkè Lady Evangelist Olúyẹmí Ọmọbaláàfin Host Choir Ebenezer Model Voices ni wọn yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí níbẹ̀ pẹ̀lú Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀mú Minister in charge ní olùgbàlejò wá bá Ọlọ́run pàdé ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹ̀ dájú Jésù lolúwa. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Nínú ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìnṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́. Ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito 8 House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọlájí Òkúnnẹ́yẹ leader in charge. Fún àdúrà àti ìdániníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Àrípẹ́ èèyàn wà ń bẹ̀ tẹ̀ ń wò wá lójú èpò ayélujára tẹ̀ ń wò wá lórí Facebook Ohun Àwọn Kerubu concept. Àrípẹ́ wà ń bẹ̀ Ọmọlọ́lá Òdúyè àti àyànyàn láti ìjọ Efata City. Àrípẹ́ wà ń bẹ̀ tẹ̀ ń wò wá dáadáa. À ń béèrè wípé kí ni àwọn bàbá wa sọ quiz corner wa fún tòní nìyí. Quiz corner wa fún tòní nìyí. Bàbá wa Pastor Isaac Oyindamola Ademola láti ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Ìtaòṣì ní Abẹ́òkúta àwọn ni àlejò wa. À ń béèrè pé quiz corner wa fún tòní kí ni àwọn nǹkan àwọn àmúyẹ mẹ́ta tá bàbá wa sọ wípé àwọn ìjọ Kristi ní ayé àtijọ́ ní wọ́n ní àwọn ìjọ Kristi ní ayé àtijọ́ wọ́n lóhun àmúyẹ mẹ́ta kan 2,000 naira fẹ́ni tó bá ti gbà ìyẹn náà tó ṣínú 2,000 naira fẹ́ni tó bá ti gbà 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Hello. Ẹ kúrò lẹ́mà. Ẹ kúrò. Yes ma, kí lórúkọ àti ìbọ̀lẹ̀ tí ń pè wá mà. Hello. Ojú òpó yẹn hello ó dà ojú òpó yẹn rí bákan. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 hello. Ẹ kúrò lẹ́ mà. Hello. Ojú òpó yẹn ẹ kásán mà à ń gbọ́ yín. Orúkọ mi ni Maria láti Ládìrín. Kí lẹ pé orúkọ yín máa sà? Orúkọ mi ni Maria láti Ládìrín. Ok, àǹtí Maria láti Ládìrín ó yá à ń gbọ́ yín. Kí ni nǹkan mẹ́ta tí bàbá wa sọ wípé àwọn ìjọ Ọlọ́run nígbà ni wọ́n ní? À ń gbọ́ yín dáadáa à ń gbọ́ yín. Kí ni nǹkan mẹ́ta tí bàbá wa sọ pé àwọn ìjọ Ọlọ́run nígbà ni? Orí bété 0707 316 0403. Hello. Ẹ káàsán sá. Orúkọ mi ni Elijah o. Alàgbà Elijah láti Kútọ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Àkí àlejò àwọn pátápátá.
Yes, sir. pé ọkọ òun látàárọ̀. Yes, sir. Wọ́n gbọ́ yín. wọ́n tẹ̀ pé mi ní orí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀lú yín dáadáa but níbi tí mo ṣì gbọ́ tí n bá ṣe ó dáa. ọ ní àdúrà. Wọ́n ní àdúrà ó dáa. ìṣọ̀kan àti fellowship. ó dáa. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. ó dáa ẹ máa bá wa ká lọ lórí ètò yìí tó bá yẹ pé ilẹ̀ gbà á máa jẹ́ kẹ́ mọ̀ alàgbẹ̀ríjà láti alàgbẹ̀ríjà púpọ̀ ọlá láti Kútọ̀. ó dáa wọ́n ní kí ni ohun àmúyẹ mẹ́ta táwọn ìjọ Ọlọ́run ìgbàanì tí wọ́n ní tó fi ń ṣọlá tó gbé ìjọ Kristi ìgbàanì dúró. ìjọ Kristi ìgbàanì nǹkan mẹ́ta. nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè nìyẹn tó bá ti gbà 2,000 naira ní owó ìṣúnú 0707 316 0403 04707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. hello. ẹ káàsán mà. ẹ káàsán mà. yes ma ẹ káàsán mà. ẹ rà mà. yes ma. à ń gbẹ́ yín mà. mi ò kí Dayọ̀ Dorcas. ẹ ó dáa kílẹ̀ pé. Òkèdayọ̀ Dorcas. màmá wa Òkèdayọ̀ Dorcas láti bolẹ̀ tí ń pè mà. láti Fàdágé. láti Fàdágé à ń gbọ́ yín mà. ọ̀gá àwọn nǹkan máa àmúyẹ mẹ́ta wọ́n ní ìfẹ́. ìfẹ́ ó dáa. àdúrà. ìṣọ̀kan ó dáa. ṣé ìdáhùn tí yín nìyẹn. bẹ́ẹ̀ ni màá. ó dáa ẹ máa bá wa ká lọ lórí ètò tó bá jẹ́ pé ìlẹ̀gbà àjẹkẹ́ mọ̀ tó bá jẹ́ pé ìlẹ̀gbà àjẹkẹ́ mọ̀. bàbá wa nínú Olúwa Pastor Isaac Oyindamola Ademola láti ìjọ Cherubim and Seraphim Movement Church ayọ̀ ní o Efata City tó wà ní Ìta Òṣìn Lábẹ́òkúta. ẹ̀lú ẹ káàsán sà. à ń gbọ́ yín dáadáa ẹ káàsán sà. ẹ káàsán sà. yes sir kí lórúkọ àti ìbọ̀lẹ̀ tí ń pè wá. Aládìméjì Olùyẹmí lẹ́sẹ̀. ó dáa à ń gbọ́ yín sà sà. yes sir. akọni ká kí àwọn bàbá wa ni. ó dáa. lọ́wọ́ a túbọ̀ máa ṣàgbára dọ̀tún. àmín. ẹgbẹ̀rún Ọlọ́run á ṣe débi ìrìn. àmín. ẹni ká kí wọn ní sà. ó dáa ẹ ṣeun púpọ̀ bàbá wa. ọ̀dọ̀ kí iṣẹ́ kóòtù sà. yes sir ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ ṣeun púpọ̀ bàbá wa kí ó dáa ó lágbára wọn ọ̀dà wa wá pẹ̀lú màmá wa nínú Olúwa most senior mother in Israel Fúnkẹ́ Ayédùn màmá wa mú hello ẹ káàsán sà. yes sir à ń gbọ́ yín sà kí ló ń gbọ́ yín sà. kí lẹ́yìn sà. màmá bàbá rí wà láti Òṣìẹ̀lẹ̀ ó yà ń gbọ́. ó dáa ẹ̀yin lẹ́jẹ́ 2,000 naira ní last week. ṣé tí fẹ́ jẹ́ lọ́sẹ̀ yìí ni. ọ̀rọ̀ nípa ìfẹ́. àwẹ̀ àti àdúrà. ó dáa ó yá ẹ fi kẹta lé. wọn ti rántí fi kẹta lé méjì náà fẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀fẹ́ tó fún wa bàbá wa ká tó máa lọ lórí ètò tòní. hello. ojú òkú yẹn agbára dáadáa ojú ògùn yẹn tẹ́ bá ti fẹ́ pè wọlé ẹ jẹ́ ká kúrò níbi tí rédíò wà ká lè gbọ́ra wa dáadáa àbí ká yí rédíò yẹn lọlẹ̀ pàápàá ká lè gbọ́ etí ò gbọ́dọ̀ gbọ́ èjì bàbá wa kẹ́ ẹ tó máa lọ ẹ gbàdúrà fún lórí ètò àtìgbà ọkàn tó ń gbọ́ yín nílé. ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní agbára ti ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá wa àti Ọlọ́run wa adúpẹ́ fún orí ọ̀fẹ́ tí a rí gbà Ọlọ́run gbà ọpẹ́. mo gbàdúrà fún yín gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run bí ẹ ti ń gbọ́ wa bí ẹ ti ń wò wá àti orí radio station yìí ẹ lọ rí àánú gbà. àánú tó ṣòro gbàgbọ́ kí lè òní tó ṣú kó lọ ṣẹlẹ̀ nínú ayé yìí. tabari gbogbo ẹnikẹ́ni tó ti dá dúró látọdún bíi mẹ́ta sẹ́yìn kí ìyanu kó wọnú ayé rẹ̀. gbogbo bí tẹ́ wá ro kan rẹ̀ sí ìrì Ọlọ́run kó wọ ayé rẹ̀. ibi tẹ́ ro kan rẹ̀ sí àti tẹ́ ro kan rẹ̀ sí ìrì Ọlọ́run kó lọ wọ ayé rẹ̀. mo sọ gẹ́gẹ́ bí ìrìjú Ọlọ́run agbègbè yín kó lọ di ńlá. agbègbè yín kó di ńlá. kẹ́ máa lọ láti pàdé ipá. kẹ́ máa wọnú ògo lọ sínú ògo. mo sọ mi ò dá sọ. mo tẹnu bọ ibú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mo lọ sí Gọ́ngọ́tà níbi agbárí mo wá tẹnu bọ ìpè
bàbá mi nínú olúwa wòlíì ọláìdé ọmọ òkúnnẹyẹ mo fi súre fún rédíò station yìí ẹ lọ tóbi sí. àmín. gbogbo ẹni tó ń gbọ́ wa tó ń wò wá gbogbo ẹni tó ń náwó sí ìtẹ̀síwájú programu yìí ẹ lọ tóbi sí. àmín. olúwa yóò sọ agbègbè yín. àmín. ó ti rí bẹ́ẹ̀. àmín. kò yí padà. àmín. ní orúkọ jésù kristi olúwa wa. àmín 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 lórúkọ jésù. adúpẹ́ púpọ̀ ń pẹ́ àpè bàbá wa nínú olúwa bàbá wa tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tí wọ́n sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè láti agbo mímọ́ cherubim and seraphim movement church ayọ̀ ní o efata city ogun district branch tó wà ní ìta ọ̀sìn ní abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn tá a wà yìí pastor isaac oyindamola ademola lábẹ́ ìṣàkóso ìpè bàbá wa nínú olúwa special apostle prophet dr raphael ọláìdé òkúnnẹyẹ tí wọ́n inú wa dùn ayọ̀ wá sèkún láti ní lórí ètò gẹ́gẹ́ bí àlejò pàtàkì anígbàgbọ́n pé tá bá tún pè nígbà mi ẹ̀ ó láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ bá gbóhùn yẹn sókè dáadáa o. lágbára ọlọ́run. ọ̀dà wọn ọ̀dà wa wọ́n wá pẹ̀lú màmá wa nínú olúwa most senior mother in israel fúnkẹ́ ayédùn ni wọ́n jọ wá sórí ètò tòyìn lórúkọ jésù màmá ẹ̀ ní mo rí iṣẹ́ kú wàhálà àti dààmú sì ní ìṣẹ̀lẹ̀ sí inú wa dùn láti rí mi lórí ètò bàbá wa táwọn yẹn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè é sí nọ́mbà wo ni wọ́n lè pè é sí. 080 58 922 169. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 58 922 169. nọ́mbà ẹ ti mọ́ lọ́rùn bàbá ẹ ti mọ́ lọ́rùn ọmọ ẹ fọ lọ́rùn ẹ̀mí mọ́kùn kẹ́ wá rọra pé kémi tí ẹ lè rí bí kọ́ọ́lẹ̀ ó yá ẹ bá mi pè. 080 58 922 169. ó dà nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa pastor isaac oyindamola ademola senior nígbàkigbà tẹ bá lóhun kan tàbí òmíràn láti bá wa sọ. a ṣì wà lórí quiz corner yẹn náà bàbá wa sọ wípé nǹkan mẹ́ta kan ó jẹ́ àṣà àwọn ìjọ ìgbàanì wọ́n ló jẹ́ àṣà àwọn ìjọ ìgbàanì ẹni tó bá ti gbà 2,000 naira ní owó ìṣúná 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 36. Hello sir. Hello, láti ṣe ẹ̀rọ ìgbésẹ̀ lọ sí ṣẹlẹ̀. Ó yá bàbá rílíwọ̀n látò ṣẹlẹ̀ ẹ ti jẹ́ lọ́sẹ̀ kò tó kọjá. Ìfẹ́. Ìṣọ̀kan. Àwẹ̀ àtàdúrà. Àwẹ̀ àtàdúrà ó dà ẹ tún padà wá try ẹ lẹ́ẹ̀kejì. Ó dà ọlọ́run á ràn wá lọ́wọ́. SSC bá ń gbé sókè. ẹ̀yin aráyé gbọ́ ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí the sacred cherubim and seraphim church ebenezer model parish aka temple of miracle ń pe gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful open air crusade ayọ̀ ńlá great joy ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ friday saturday àti sunday òpin ọ̀sẹ̀ yìí ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ friday 13th till sunday 15th of march 2026 5 p.m. daily oak scofield field opposite ashero motor park ashero abẹ́òkúta ogun state ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí yóò ti wáyé pastor àbáyọ̀mí olúga pastor gbẹ̀rọ adéoyè lady evangelist olúwatósìn mọ́sàkú prophet olúgbẹ̀ngà adéyẹmí right reverend jeremiah túnjí òkunlọ́lá bàbá ire òwúrọ̀ ni wọn yóò máa ṣiṣẹ́ ìrànṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà níbẹ̀ dominion chapel minstrels lady evangelist anna adégòkè lady evangelist olúyẹmí ọmọbaláàfin host choir ebenezer model voices ni wọn yóò máa ṣiṣẹ́ ìrànṣẹ́ orin ẹ̀mí níbẹ̀ pẹ̀lú senior elder apostle aa dọ̀pẹ̀mú minister in charge ní olùgbàlejò wá bá ọlọ́run pàdé ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹ̀ dájú jésù lolúwa. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run olùṣe wáyé jọ̀wọ́.
bàbá wa Pastor Isaac Oyindamola Ademola tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ tẹ́fẹ́ bá wọn sọ lẹ́yìn ètò 0805-892-2169 0805-892-2169 0805-892-2165 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Bàbá wa sọ lẹ́ẹ̀kan wípé ìwà àṣà àti ìṣe àwọn ìjọ ìgbàanì wọ́n ní àkọ́kọ́ ní ìgbé ayé ìwà mímọ́ nípa máa ń gbé ìgbé ayé ìwà mímọ́. Ìwà mímọ́ ṣe pàtàkì lọ́kàn wọn kò ń ṣe ìta wa ń ṣe lẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa wọ́n ní ìwà ẹ sọ pé ìwà mímọ́ ó ṣe pàtàkì lọ́kàn àwọn ìjọ ìgbàanì ìjọ àtijọ́ wọ́n ní ìgbé ayé SSA wọ́n ní ìwà mímọ́ ó ṣe pàtàkì nínú ọkàn àwọn ìjọ ìgbàanì ìwà mímọ́ ṣe pàtàkì ìgbé ayé ìwà mímọ́ ìgbé ayé ìwà mímọ́ ẹni wọn kì í ran wọn kì í ṣe pàṣípààrọ̀ wọn kì í ṣe pàṣípààrọ̀ wọn kì í ran Ọlọ́run lọ́wọ́ wọn kì í dọ́gbọ́n sí pé wọn ń dọ́gbọ́n sí láyà nígbà yẹn ohun tọ́lọ́run bá fẹ́ kọ́ ṣe lọ́ máa ṣe gẹ́gẹ́ bí tọ́lọ́run bá rán wọn gbà náà máa ń gbà wọn kì í dọ́gbọ́n sí wọn ní ẹ jẹ́ ká pàṣẹ ẹ jẹ́ ká tún ṣe báyìí náà nǹkan táyé ṣe ẹ jẹ́ káwa náà dánwò náà àwọn kọ́ ló lórí ìjọ ẹni tó bá ti ní kọ́ ṣe náà ṣe Kristi ló lórí ìjọ nígbà yẹn àwọn kọ́ ló lórí ìjọ àwọn kọ́ náà ń pàṣẹ ibi tí Kristi bá rán wọn gbà náà máa ń gbà wọ́n dẹ̀ máa ń tẹ̀lé àṣẹ Kristi ìyẹn ní kẹta pé wọ́n máa ń tẹ̀lé àṣẹ Kristi wọ́n máa ń tẹ̀lé àṣẹ Kristi so àwọn nǹkan mẹ́ta tí bàbá wa sọ nìyẹn tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ alàgbà rí níwọ̀n látòṣì ẹlẹ̀ ẹ jẹ́ lọ́sẹ̀ tó kọjá ẹ jẹ́ lọ́sẹ̀ yìí o tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wá pàdé wa lórí ètò Ohun Àwọn Kérúbù gẹ́gẹ́ bí a ti máa ń ṣe Ọlọ́run alààyè yóò jùmọ̀ ràn wá lọ́wọ́. Agbáyanu ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta ti ìjọ Secretary and Church Ebenezer Model Parish Sanctuary Temple of Miracle ó máa bẹ̀rẹ̀ lónìí ní aṣẹ́rò ní òní èní ọ̀la ọ̀túnla aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ìgbàlà ìrànlọ́wọ́ àti àánú wa ó dájú àánú Ọlọ́run ọ̀gá ògo yóò sì jùmọ̀ ràn gbogbo wa lọ́wọ́ fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bí èmi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 lẹ́ẹ̀kan sí 081-655-372-83 nọ́mbà tẹ ní àǹfààní láti pè mí sí ní WhatsApp line mi náà nìyẹn lẹ́yìn ètò ní àǹfààní láti pè mí láti bá mi sọ ohunkóhun tí ẹ bá ní láti bá mi sọ. adúpẹ́ púpọ̀ lẹ́wọ̀ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò lónìí Pastor Isaac Oyindamola Ademola láti jọ Secretary and Church CNS Movement Church Ayọ̀níò tó wà ní Efata City tó wà ní Ìta Ọ̀ṣìn ní Abẹ́òkúta ni àwọn ni Ọlọ́run pè lò láti wá sórí ètò tòní. Màmá wa náà tó tẹ̀lé wọn wá most senior mother in Israel Fúnkẹ́ Ayédùn lábẹ́ ìpè bàbá wa Special Apostle Prophet Dr. Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ bàbá adúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ CNS Movement Church Ayọ̀níò Efata City adúpẹ́ lọ́wọ́ yín ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ kò sì ní dàrú wàhálà àti dààmú kò ní ṣẹlẹ̀ níbẹ̀ ní ṣubú ara ní ṣubú ẹ̀mí gbogbo wa yóò jùmọ̀ kéré òkú délé lórúkọ ti Jésù Kristi. ẹ jẹ́ máa fèyí ṣe lọ lónìí ohun tí mo kàn máa sọ fún ìjọ Kristi ẹ jẹ́ ká dúró lórí òótọ́ o ẹ jẹ́ ká padà sórí ìpè ká sì dúró síbi tí Kristi fi wá sí ká dúró lórí ìlà tí Ọlọ́run fi wá sí nítorí pé aṣá àkọsínú ìwé mímọ́ wípé ó sì ti pàlà rẹ̀ òun kò sì gbọdọ̀ kọjá rẹ̀ ó sì ní ká wà ní àìrè kọjá ní ìgbà gbogbo ká máa ṣọ́ra nítorí pé èṣù ọ̀tá wa ó ń búramúramù òun wọ ẹni tí ó pàjẹ́ a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Ọlábùsí àjọ wà ní bíbá ẹni Sunny Sodiq ó wà ní bíbá ẹnjìnìá Abíọ́lá àwọn náà dúró gbágbá bíi ológun ikú ọ̀fọ̀ wàhálà àti ìdààmú kò ní ṣí wa lẹ́sẹ̀ a ó mú àyànwọ́ wa ṣẹ lórúkọ ti Jésù ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù ayọ̀ àti àlàáfíà la ó fi pàdé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé kí ìpínlẹ̀ Ògùn kó wà ní àlàáfíà kí orílẹ̀-èdè Nàìjíríà kó wà lálàáfíà kí ìjọ Kristi ní gbogbo àgbáyé kó wà lálàáfíà kí àlàáfíà Ọlọ́run alààyè kó máa bá wa gbé shalom shalom.